Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday August 5 ọdún 2026 ìtawà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan ọyàn Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tí ó ṣe é pé púpọ̀ nínú yín gbogbo ohun tó dàbí mímí ọkàn fún yín látijọ́ mẹ́ta gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀, tó ṣe é pé ráyè focus lórí nǹkan mi lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ló ṣe é ṣe kí ẹ rí àwọn owó kan lọ́jọ́ tòní látara akitiyan tẹ́ ń ṣe. Akitiyan yín lọ́jọ́ tòní abígi, akitiyan yín abówó, akitiyan yín abí fọkànbalẹ̀ lọ́jọ́ tòní. Àwọn àǹfààní kan lè ṣílẹ̀ fún yín gan lọ́jọ́ tòní tó ṣe é pé àwọn àǹfààní náà lè jẹ́ látara akitiyan èyí tẹ́ ti ṣe sẹ́yìn. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín láti fi rí dájú pé ẹ lé ìfẹ́ ní financial stability. Gbogbo nǹkan tó jọ mọ́ owó náà ló máa wà lọ́kàn yín látìgbà tí bá ti jí, nígbà pé ẹ nílò owó fáwọn kankan lásìkò yìí tí Elédùmarè sì máa pèsè fún yín tó ṣe é pé èrè ó máa wọlé fún yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi rí dájú pé ẹ jókòó tẹ́tẹ́rẹ́ láì ṣe kankan, ẹ ṣọ̀lẹ, ẹ ṣèmẹ́lẹ́ rárá, ẹ jáfáfá dáadáa lọ́jọ́ tòní. Kò sí bó tilẹ̀ hùn kó rí, ẹ máa ń pa àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe ti lọ́jọ́ tòní torí kò sí ibikíbi tí owó ti lè gbà wọlé lọ́jọ́ tòní. Pàápàá nípasẹ̀ akitiyan yín, akitiyan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní kò sí tí ò lè jẹ́ o. Ẹ rí dájú pé focus lórí iṣẹ́ yín dáadáa, iṣẹ́ yín lè lọ bó ṣe yẹ kó lọ lénìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà wá dára, èrè owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa lẹ́rùn ọ̀fẹ́ lára dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn value yín, wọ́n á bàbàrà yín dáadáa lọ́jọ́ tòní, wọ́n á sì pọ́n yín lé dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín náà ẹ lè evaluate ara yín, kẹ́ evaluate àwọn nǹkan yín lásìkò yìí. Àwọn nǹkan wo lẹ nílò, àwọn nǹkan wo lẹ ní láti pàtì ọjọ́ tòní kó lè lọ bó ṣe yẹ kó lọ. Aago 11 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpálámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tó gbà kéésàrà púpọ̀ ló jẹ́ látàrí pé lówùúrọ̀ kùtù tẹ́ bá jí ó ṣeé ṣe káwọn kankan ṣẹlẹ̀ tó jẹ́ ohun ìyàlẹ́nu ní ààyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ kéésàrà pẹ̀lú secret yín láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá ètè lọ síbi iṣẹ́ ẹ rí dájú pé wà lórí ọwọ́ yín ló dára tó bó ṣeé ṣe kí ènìyàn fẹ́ lọ líkì secret yín jáde. Ẹ má sọ secret yín fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ jìnnà sí èròkèrò. Àwọn èròkèrò kan lè fẹ́ bà lé yín lọ́kàn ní òwúrọ̀ kùtù ọjọ́ tòní tẹ́ bá jí tó ṣe pé àwọn èrò yẹn máa jọmọ́ títí iṣẹ́. Ẹ kéésàrà dáadáa lọ́jọ́ tòní. Bákan náà sì rí ó ṣeé ṣe kí family responsibility kó fẹ́ pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní ó tó ṣe pé máa fẹ́ náwó lé lórí tàbí ó ṣe pé máa fẹ́ láwọn stress kan tẹ́ fẹ́ go through tàbí àwọn nǹkan tẹ́ tiẹ̀ plan fún dáadáa tó ṣe pé ọ̀rọ̀ ilé àbí ọ̀rọ̀ màlẹ́bí òun lè fẹ́ ná lé lórí o tàbí kẹ̀ tó ṣe pé wọ́n lè béèrè owó kankan nínú ilé ní òjijì tó ṣe pé ẹ̀ tiẹ̀ plan ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa fẹ́ bí kí ẹ náwó síta dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó ṣe pé ní láti rí dájú pé opportunity èkéyìí tó bá wọlé ẹ grab ẹ̀ tó dúró mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe prayer lówùúrọ̀ tẹ́ bá jí ń gbà àwọn nǹkan tó jọ mọ́ oríire ọjọ́ tòní kó má fòyìn dára kí ọjọ́ tòní kó wọlé fún yín ló dára. Ẹ ṣe prayer dáadáa bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ lẹ́yìn ronú àròjù lórí ohunkóhun torí orí fífọ́ lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù lórí ohunkóhun rárá, kẹfẹ̀lẹ̀ ṣe kí ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kí ni lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní ẹ hide secret yín tẹ́ bá tẹ pámọ́ṣẹ́ dáadáa iṣẹ́ lè padà lọ bó ṣe yẹ kó lọ. Fi ọ̀rẹ́ tó lẹ̀ tó ṣe pé sì máa ráǹfààní àtowó dáadáa gbámú. Ìwọ́n bàjẹ́ pé àtọ́ olólùfẹ́ yín kò lè rí bákan látàrí pé ọ̀rọ̀ owó gan lè kọ́ sí àwọn kankan nínú ilé lọ́jọ́ ti tòní. Tó bá sì jẹ́ pé àti olólùfẹ́ yín lẹ́jọ́ ń gbé papọ̀ tẹ́lẹ̀ lè jẹ́ láàrin méjèèjì fún ìdí èyí kẹ́ kéésàrà. Bíjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 9 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ rere ló jẹ́, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọ̀pọ̀ yín lẹ máa jí rere lágbára lọ́wọ́ Ọlọ́run bá dẹ́dà. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa jí lọ́jọ́ tòní tó ṣe pọ̀ kan yín máa free dáadáa. Púpọ̀ nínú yín sì máa láwọn àlá kan lásìkò yìí tó ṣe pé àwọn àlá náà sì lè jẹ́ nǹkan tó nítumọ̀ rere nípa ìgbésí ayé yín. Ẹ rí dájú pé ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Òun á máa sọ sí yín lọ́kàn lẹ́rìn-ín lọ́jọ́ tòní. Ẹ má lọ́kàn mi lásán ló bá mi sọ̀rọ̀ kò ní mí nì. Ẹ rí dájú pé ẹ kà á kún bàbàrà pé ohun inú mi ló ń bá mi sọ̀rọ̀ yìí. Ọjọ́ tòní nǹkan tó bá ń sọ sí yín lọ́kàn ẹ tẹ̀lé lọ́jọ́ tòní kí ni lè balance dáadáa. Bákan náà sì rí dájú pé ẹ jìnnà sí àárín ìrìn òru lẹ́ni kẹ́ sì jìnnà sí àǹsunú òkùnkùn lọ́jọ́ sí tòní bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sáṣọ dúdú ní wíwọ̀ lọ́jọ́ tòní. Ẹ kéésàrà dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa wà highly spiritual dáadáa lẹ́ni o. Ẹ lo spirituality yẹn lọ́nà tó máa gbà wọ́n yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ wá àkókò láti ṣe prayer lọ́jọ́ tòní pàápàá lákòókò aago 10 àṣálẹ́ sí aago 11 àṣálẹ́ ọ̀dìn ó jẹ́ àkókò tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lénìí. Tẹ́ bá lọ síbi iṣẹ́ ẹ rí dájú pé ṣe dáadáa sáwọn ènìyàn. Ẹ má kanra gógó lọ́jọ́ ti tòní. Ẹ sì má fàyè gba ariwo rẹpẹtẹ ní àyíká bí tẹ́ bá wà lọ́jọ́ tòní torí distraction. Iṣẹ́ yẹn á lọ bó ṣe yẹ kó lọ.
bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:09 ní àárọ̀ sí aago 11:05 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ ìdùnnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tí ó ṣe é pé púpọ̀ nínú yín ó ṣeé ṣe kí connection gidi kó wáyé lọ́jọ́ tòní o, kẹtùmọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan sí lọ́jọ́ tòní tó ṣe é pé mímọ̀ àwọn èèyàn yìí ó ṣeé ṣe pé lè ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ayé yín, báṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ yín, àwọn alásùnmọ̀ yín á dára púpọ̀. Àyíká yìí tẹ́ bá wà, àwọn èèyàn á nífẹ̀ẹ́ sí láti bá yín ṣe, ẹ̀yin náà á nífẹ̀ẹ́ sí láti bá wọn ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára láti fi mingle dáadáa ni. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork, iṣẹ́ náà á gbé yín dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé gbogbo ìtẹ́ bá pa ọ̀pọ̀ ṣe ó máa work dáadáa fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín tí gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ, gbogbo nǹkan yín á lọ sòsé. Tẹ́ bá tètè láti fi iṣẹ́, ẹ wá jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín, ẹ bá àwọn ọ̀rẹ́ yín jíròrò, èyí lè bí àwọn àǹfààní kọ̀ọ̀kan gan fún yín lọ́jọ́ ti tòní. Bákan náà sì rèé tó bá ṣe é pé nǹkan kan ti wà tó ṣe é pé èèyàn kan ti ṣe fún yín láì dá, ẹ ò lè free wọn lásìkò yìí, kẹ́ forgive wọn, kẹ́ foríjì wọn pátápátá, kẹ́ clear mind yín kó lọ gbogbo nǹkan tó jẹ mọ́ àmúyàn sínú pátápátá lọ́jọ́ ti tòní. Ẹ free mind yín dáadáa níbi iṣẹ́ yín, iṣẹ́ máa lọ bó ṣe kó lọ. Ẹ rí dájú pé ẹ lé connection, ẹ network ọjà yín, ẹ network business yín, ẹ polówó service yín fún gbogbo ènìyàn. Èyí máa ràn yín lọ́wọ́ dáadáa ní àsìkò tí ẹ wà yìí. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ, iṣẹ́ yín á lọ dáadáa, báṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí, pàápàá látara connection. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:05 láàárọ̀ sí aago 1:05 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rèé Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ ìyọjọ́ tó lè rí bákan pátápátá báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé tẹ́ bá kọ́kọ́ jí ó ṣeé ṣe kẹfẹ́ máa feel strange, àbí kó lólùfẹ́ yín máa feel strange pẹ̀lú yín bákan, tó ṣe pé àwọn kankan lè sáré ṣẹlẹ̀ láàrin yín tó máa dàbí ìgbà pé jẹ́ kẹfẹ́ wà disconnected bákan fáwọn àkókò díẹ̀. Ọjọ́ tòní gbọgbọ́n gbogbo àmọ́ ó gbòye, àwọn nǹkan tó jẹ́ resources yín ẹ rí dájú pé ẹ keep ẹ̀ dáadáa, ẹ fi pamọ́ dáadáa lọ́jọ́ ti tòní. Pàápàá ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní ó gbà kí sára, ẹ ṣe prayer, gbogbo àwọn nǹkan tó jọmọ́ pàdánù pátápátá lọ́jọ́ tòní Ọlọ́run ní jẹ́ kó jẹ́ tiyín. Ní àwọn nǹkan tẹ́ ń ṣe tó ṣe pé àwọn pé nǹkan yóò ṣeéṣe kó bíire, ó ṣeéṣe kí nǹkan náà fẹ́ di ìbàjẹ́ fọ́tà yín tẹ́ bá mójútó dáadáa, ẹ mójútó àwọn nǹkan wọ̀nyí dáadáa, àwọn nǹkan tó jọmọ́ iṣẹ́ yín, àwọn nǹkan tó jọmọ́ nǹkan ní, àwọn nǹkan tó jọmọ́ opportunity, ẹ rí dájú pé ẹ dì mú ṣinṣin, ẹ má fi nǹkan kan ṣeré lọ́jọ́ tòní o. Níyàn bá sọ fún yín pé lágbájá mo promise ẹ nìkan báyìí máa ṣe fún ẹ tó bá jẹ́ ní tẹ̀ mọ́ dáadáa, ẹ kà kún bàbàrà ò ṣeéṣe kẹ́ni náà fẹ́ ṣe, tó bá sì jẹ́ ní àjòjì ni tó wá ń sọ fún yín pé lágbájá máa ṣe nǹkan báyìí fún ẹ, kọ́kọ́ mú nǹkan báyìí wá ná, ẹ kí ìsara kẹ́jì tí yá fẹ́rẹ́gẹ́ kẹ́ẹ̀dì afẹsẹ̀ fẹ́, Ọlọ́run jẹ́ kẹ́ pàdánù ohunkóhun lára lọ́jọ́ tòní. Ẹ kí ìṣọ́ra púpọ̀ tó ṣe ṣe ní àyè iṣẹ́ lọ́jọ́ tòní, káwọn nǹkan tó jọ mọ́ business negotiation kó wáyé, ṣùgbọ́n tó máa jẹ́ nǹkan tó ṣe é pé ó lè mọ́wọ́ stress díẹ̀ dání fún yín lọ́jọ́ sí tòní. Akitiyan lè wáyé fún yín lọ́jọ́ tòní tó ṣe é pé akitiyan náà máa fẹ́ jẹ́ fún ènìyàn kan tàbí ẹni tí yóò súnmọ́ yín àbò olólùfẹ́ yín tó sì jẹ́ pé lè máa fẹ́ bí kí ẹ fẹ́ ná owó lọ́jọ́ sí tòní tàbí kẹ́ fẹ́ offer nǹkan kan tó ṣe é pé wà valuable lọ́jọ́ sí tòní. Ọjọ́ ìjọ tó ṣe é pé ó gbọ́gbọ́n ó gbà mọ́ ó gbòye púpọ̀ ní ilẹ̀ máa náwó dáadáa sí ọ̀rọ̀ ibi iṣẹ́ yín lọ́jọ́ sí tòní. Ó sì jẹ́ pé owó náà máa fò náà, ṣùgbọ́n ẹ plan dáadáa lé lórí kó má jẹ́ pé àwọn nǹkan tẹ́ kówó lé lórí á wá dàbí ìgbà pé kí ló dé tí mo kówó lé lórí lénìí, kí ló dé tí nǹkan yìí báyìí. Ẹ kí ìṣọ́ra púpọ̀ lọ́jọ́ tòní, kí ni lọ bó ṣe yẹ kó lọ. Ẹ rí dájú pé wà wẹ́ focus and calculative dáadáa níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Iṣẹ́ yín wá lè rí bákan torí àwọn kankan tó jọ mọ́ little challenges lénìí, báṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó lè rí bákan lọ́wọ́ àárọ̀, ṣùgbọ́n tó bá máa fi di ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ gbé máa padà kásẹ̀ lẹ́ kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ilé ìlú sì fẹ́ àfẹ́ ti ọ̀rọ̀ owó lọ́jọ́ ti tòní, ṣùgbọ́n light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:05 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ó pọ̀ nínú yín ẹ máa wà connected pẹ̀lú àwọn tó ṣe é pọ̀ náà wọ́n jìn sí yín, ó ṣe ṣe kí ìjíròrò wáyé láàrin èèyàn àti èèyàn kan tó ṣe é pọ̀ náà wọ́n jìn sí yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló ṣe ṣe kó ṣe é pé ẹ máa kọ́yàn ní ọgbọ́n kan tàbí kẹ́yìn fúnra lára yín kí ẹ ní àwọn ọgbọ́n kan tó ṣe é pé ẹ máa access lọ́jọ́ tòní, tó ṣe é pé àwọn ìmọ̀ yìí máa jẹ́ tó ṣe é pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lásìkò yìí. Àsìkò yìí dára púpọ̀ fún yín láti fi rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí bí nǹkan yìí ṣe fẹ́ búrẹ́kẹ́, bí nǹkan yìí ṣe fẹ́ dàgbàsókè dáadáa. Ọjọ́ ìyọjọ́ oge ló jẹ́ fún yín, tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín òmìnira lẹ́ máa fẹ́ free ènìyàn, ẹ̀yin náà máa fẹ́ free ara yín, ẹ ní fẹ́ kí nǹkan kan dàbí ìgbà pé nǹkan kan ní yín lára àbẹ́yìn gan ní ẹnikẹ́ni lára lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ free dáadáa lọ́jọ́ ti tòní, ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ bá free ara yín tẹ́ free ẹlòmíì tó ṣe pé wọ́n tí wọ́n ṣe kò kan ti yín, ìtẹ́yìn náà ṣe kò kan ti wọ́n, èyí máa bí kí oníkálùkù wà ní ìfọ̀kànbalẹ̀. Ọjọ́ tòní ọjọ́ tó tún dára láti fi wá ìmọ̀ ló jẹ́. Ẹ wá ìmọ̀ tó lè ràn yín lọ́wọ́, ẹ kọ́ ẹ̀kọ́ lọ́nà tó lè gbà ràn yín lọ́wọ́, ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ṣe pé ẹ nílò fún ìdàgbàsókè ayé yín àbí fún ìdàgbàsókè iṣẹ́ yín àbí nǹkan tó lè mú kí èrè owó kó túbọ̀ búrẹ́kẹ́ sí fún yín dáadáa.
opportunity lè wọlé fún yín láti ibikíbi lọ́jọ́ tòní pàápàá látọ̀nà jíjìn ó ṣeé ṣe kẹ́ gbọ́rò ìyẹn ayọ̀ látọ̀nà jíjìn lọ́jọ́ tòní ọ̀pọ̀ míì nínú náà sì lè travel lè wà lẹ́sẹ̀ yín ìrìn àjò lè wà lẹ́sẹ̀ yín lọ́jọ́ tòní tó ṣe pé ẹ̀ tiẹ̀ wò lẹ̀ plan ẹ̀ tẹ́lẹ̀ gan ó ti ṣe kí ìrìn àjò wọlé fún yín lọ́jọ́ tòní ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín ṣíṣẹ́ yín á lọ bó ṣe kó lọ báṣepẹ̀yàn tó lólùfẹ́ yín á dára ire owó náà lè wọlé fún yín lénìí olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3:20 ní ọ̀sán sí aago 6:25 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ oríire gbáà ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ jẹ àwọn àǹfààní kan tó ṣe pé àjẹmọ́nú báyìí ló máa jẹ́ ó lè jẹ́ oore ìfà tó ṣe pá wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní jẹ́ tó ṣe pé àwọn nǹkan kan máa sọ sí yín lọ́kàn tó máa jẹ́ nǹkan tó ṣe pé ó dìpù dáadáa tó ṣe pé wàá fẹ́ máa wò pé ó dàbí ìgbà pé tí bá tún ṣe báyìí ayé mi á tún yí padà púpọ̀ nínú náà lẹ́ẹ̀ máa sáré káyé yí padà lásìkò yìí tó ṣe pé máa sáré pé nǹkan tí mò ń fẹ́ kó tètè tó mi lọ́wọ́ yìí kó padà tí mò ń fẹ́ kó tètè rí bí mo ṣe ń fẹ́ tó sì jẹ́ pọ́jọ́ ìyọjọ́ owó ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe pé àwọn kan lè wọlé fún yín àwọn àǹfààní lè wọlé fún yín lọ́sùn lósì ẹ bá kọ́kọ́ jí ẹ kọ́kọ́ fẹnu péré síra yín náà ẹ mọ̀ pápẹ́ ìmọ̀ra là ń pè tèmi dire ẹ ṣe prayer dáadáa kọjọ́ tòní lé lọ dáadáa àwọn ọ̀rẹ́ ìfọjọ́ tòní àwọn kọ́sítọ́mà alálùbáríkà kọ́lọ́n tari wọn wá sí yín lọ́dọ̀ lọ́jọ́ tòní ọjọ́ ìjọ tó ṣe pé pẹ̀lú akitiyan yín àti àròjinlẹ̀ lórí ohunkóhun yín ó ṣeé ṣe kí ọjọ́ tòní lọ bó ṣe kó lọ gbogbo kan kíkan tó bá fẹ́ gbé nígbésẹ̀ èrè dájú pé ẹ̀ ń rà àròjinlẹ̀ dáadáa lé lórí ṣáájú kẹ́ tó gbé kó má bàa sí mistake níbẹ̀ bẹ́ẹ̀ sì ní bá ṣe pé yín àti olólùfẹ́ yín lè ní àwọn ara dáadáa àwọn ara púpọ̀ tó ṣe é kó lè ní nǹkan kan tó ṣe é pé ẹjọ́ dàpọ̀ lọ́jọ́ ti tòní tó ṣe é pé nǹkan náà máa connect ẹ̀yin méjèèjì papọ̀ ó lè jẹ́ bísínẹ́sì ó lè jẹ́ ohun ọmọ kò sí tí ó lè jẹ́nu gbogbo ẹ̀ lọ́jọ́ tòní ìṣẹ̀yìn á lọ bó ṣe kó lọ pàṣípẹ̀yìn àti olólùfẹ́ yín á dára iye wá wọlé fún yín lénìí kíǹkì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6:25 ní ìrọ̀lẹ́ sí aago 7:13 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ yìí ọjọ́ tí ó gbà kí ẹ̀sà púpọ̀ ló jẹ́ ọjọ́ tó lè rí bákan ló jẹ́ wọ látàrí pé ọ̀rọ̀ iṣẹ́ yín ó ṣe ṣe kó rí bákan Ọlọ́run jẹ́ opportunity kò bọ́mọ yín lọ́wọ́ lọ́jọ́ tòní kẹ́ ṣe prayer dáadáa àwọn àǹfààní kan èyí tẹ́ ń wò pé ó yẹ kó tó mi lọ́wọ́ ó yẹ kó bọ́ sí ẹ̀rí dájú pé ṣe prayer káǹfààní náà kó lè bọ́ sí nírọ̀rùn fún yín bákan náà sì rí ọjọ́ tòní gbọgbọ́n ó gbà mọ́ gbòye nínú ilé yín gangan látàrí pé òwúrọ̀ kùtù tẹ́ bá jí ó ṣeé ṣe kí ẹ fèsì àwọn little challenges kékeré kan ní inú ilé ní ọjọ́ ti tòní tàbí láwọn èèyàn àti family member kan lọ́jọ́ tòní tàbí láwọn èèyàn àtẹnitẹ́jọ́ ń gbélé lọ́jọ́ ti tòní kò sọ́nà tí ò lè gbà wáyé ṣùgbọ́n kò ní pẹ́ tẹ́lẹ̀ máa fi kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ètò wa ṣe kókó jùlọ ní pé ẹ̀rí dájú pé ṣe prayer lórí ọ̀rọ̀ iṣẹ́ yín kí nǹkan tó jẹ́ olówó iyebíye tó jẹ́ irinṣẹ́ kó má bàjẹ́ lọ́wọ́ yín débi nípa fẹ́ mú yín náwó kẹ́ má kó gèrè rọ́ọ̀ṣì jù tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kó má jẹ́ pé má lọ ṣe mistake tó máa wà costly gidi gan tó máa fẹ́ àfẹ́ ti yín púpọ̀ lọ́jọ́ tòní bákan náà sì rẹ̀ tún kí èsàrà láwọn èèyàn àti olólùfẹ́ yín iṣu lè wáyé lọ́jọ́ ti tòní tó sì jẹ́ pé iṣu náà ò ní jẹ́ tó ṣe kó máa fẹ́ ti múdùn yín gidi gan tàbí tó máa fẹ́ bí kí ẹ fẹ́ bínú díẹ̀ lọ́jọ́ ti tòní tàbí kẹ́ fẹ́ wà frustrated ọjọ́ ìjọ tó ṣe pé ọgbọ́n àtòyé àti sùúrù báyìí lẹ́ẹ̀fì lò gbogbo ẹ̀ léyìí bí ẹ ṣe ń fẹ́ ó ṣe é ṣe kó lólùfẹ́ yín máa kanra tàbí kó máa fún yín latitude àbí kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn àbí kó máa wà kan tó ṣe pé ògbè yín aṣàfẹ́ ṣàkóbá fún yín afẹ́ àfẹ́ ti yín afẹ́ àfẹ́ ti plan tẹ́tí ní fún ṣẹ́yìn lọ́jọ́ tòní tẹ́lẹ̀ ẹ ṣáà calm down dáadáa kẹfọgbọ́n handle ẹ̀ kó má bàa sí wàhálà kó má sí dààmú tẹ́ bá lọ síbi iṣẹ́ ẹ má gbé wàhálà lé lọ síbi iṣẹ́ tẹ́ bá sì wà ní ilé náà ẹ má sọ̀rọ̀ wàhálà àbíṣẹ́ ẹ má sọ ní inú ilé ẹ plan ẹ̀ dáadáa ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe kéènì lé lọ dáadáa brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7:13 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́ ọjọ́ tó sunwọ̀n sí ló jẹ́ pẹ̀lú ṣùgbọ́n ṣeé ṣe kí ẹ láwọn kankan tó ṣe pé ẹ máa fẹ́ máa ṣe àtúntò ẹ̀ nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní pé báyìí ni mo yẹ fẹ́ nǹkan báyìí mo yẹ fẹ́ kó rí tó sì jẹ́ pé ẹ máa ṣàwọn àtúntò àwọn àtúnṣe kan àwọn àtúnṣe tẹ̀sí ń ṣe lásìkò yìí ó jẹ́ tó ṣe pé àwọn ìgbésí ayé yín lọ́wọ́ ẹ dájú pé ẹ fi ní ṣe mẹ́lẹ́ ẹ fi ṣọ̀lẹ́ rárá látàrí pé ó ṣe é ṣe kẹ́ busy láti jọ́ mẹ́ta ó dàbí ìgbà pé ẹ tún fẹ́ free díẹ̀ ṣùgbọ́n lénìí gangan ẹ máa busy gidi gan busy sì lè jẹ́ tó ṣe pé àbálọ àbábọ̀ ẹ̀ àpadà bí owó àpadà bí ire gbogbo fún yín ọjọ́ tòní dára púpọ̀ láti bí nǹkan yín ṣe ṣe tẹ̀lé ẹ má wulẹ̀ rọ́ọ̀ṣì tó bó ṣe ẹ lọ lórí ọkọ òun ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kẹsì má procrastinate ẹ rí dájú pé ẹ focus lórí gbogbo nǹkan yín pátápátá ẹ lè fẹ́ nínú ronú jinlẹ̀ ẹ wá àkókò péréte láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín ẹ introspect dáadáa nǹkan kan lè jẹyọ látara àròjinlẹ̀ yìí tó ṣe pé àwọn yín lọ́wọ́ dáadáa fún dàgbàsókè ayé yín iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ tẹ́ bá plan dáadáa pàṣípò yín àti olólùfẹ́ yín á dára ire owó gan lè wọlé fún yín lénìí brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9:05 ní àṣálẹ́ sí aago 11:10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ ìpele èrò Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú
ọjọ́ tó ṣe pé ìdùnnú yín ó máa payọ yín àsìkò dáadáa lọ́jọ́ tòní, ẹ máa rí nǹkan dùnnú dáadáa lọ́jọ́ sí tòní, ẹ̀yin fún alára yín báyìí bí ìgbà pé kẹ́ṣe nǹkan tá máa múnú yín dùn ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé ọjọ́ tó free ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lá máa wùn yín lọ́kàn rẹpẹtẹ láti ṣe tó ṣe pé nǹkan dùnnú ni. Ìmí inú yóò kọ̀ lè wùn yín láti máa gbọ́ orin, ìmí inú yóò lè wùn yín láti máa jó, kò sí ọ̀nà tí ìdùnnú yóò lè gbà wáyé. Nǹkan kí nǹkan tó bá jọ mọ́ ìdùnnú, ẹ rí dájú pé ẹ so mọ́ dáadáa lọ́jọ́ sí tòní, ẹ má jìnnà sí nǹkan tó jọ mọ́ dùnnú rárá, torí tẹ bá ti wà ní dùnnú tẹ ti wà láyọ̀ lọ́jọ́ tòní, ènìyàn lọ bó ṣe yẹ kó lọ. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní o, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín, atọ́kùnrin àtobìnrin àti rí àtàgbà ni wọ́n á pọ́n yín lé tí wọ́n á yẹ yín sí dáadáa lọ́jọ́ tí tòní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ìtẹ́ bá ń ṣe pátápátá, àwọn èèyàn máa appreciate ẹ̀. Ìtẹ́ bá fọwọ́ bà á dún fún yín dáadáa lọ́jọ́ tòní, ìtẹ́ bá lé ẹ máa bá ọjọ́ tòní sí rèé, àwọn èèyàn máa gbóríyìn fún iṣẹ́ takuntakun tẹ́ bá ń ṣe. Fún ìdí èyí ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa, ẹ lo creativity yín lọ́nà tó máa gbà wọ́n yín lọ́wọ́ lọ́jọ́ sí tòní, kí ni lè rí bí ẹ ti ṣe ń fẹ́, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára, ire wá wọlé fún yín lọ́wọ́ rọrùn lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:15 ní àárọ̀ sí aago 10:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n tó jọjọ́ tó gbọgbọ́n tó gbàmọ̀ tó gbòye látàrí nípa àwọn èèyàn tó lólùfẹ́ yín lénìí. Àwọn èèyàn àti ìyànnú fámílì ó ṣeéṣe kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní o. Àwọn kankan lè wà lówùúrọ̀ kùtù ọjọ́ tòní tó ṣe pé a fẹ́ máa bí kẹ́ máa fẹ́ máa rèròǹgbà tí ó tọ́ síyàn tó ṣe pé ó wà pẹ̀lú yín, tàbí kẹ́ fẹ́ máa ṣe èméjì lórí ẹni tẹ́ ẹ̀ ń fẹ́ àbí ẹni tẹ́ jọ ń gbélé àbí lórí fámílì. Ó ṣe kó àwọn kan tó jọ mọ́ àwọn ìrònú kan àbí àwọn kọ̀ọ̀kan kó ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó sì ṣeéṣe kí eléyìí fẹ́ afẹ́ tí mú dùn yín lọ́jọ́ tòní throughout the day. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní gbà kí sára dáadáa tó ṣe pé ó ṣeéṣe kí family member kan tàbí olólùfẹ́ yín tó ṣe pé máa fẹ́ ní issue tó jọ mọ́ ọ̀rọ̀ owó lọ́jọ́ sí tòní, tàbí kẹ́ fẹ́ go through àwọn stress kan tó ṣe pé a fẹ́ láyìn lóògùn díẹ̀ lọ́jọ́ tí tòní o. Ó ṣeéṣe kó jẹ́ pé àwọn gangan fúnra lára wọn nìkan kan máa ṣẹlẹ̀ sí tó ṣe pé afẹ́ ti múdù tọ̀dọ̀ yín, àwọn máa nídìí kankan látọ̀dọ̀ yín tó ṣe pé ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ máa káàánú pé àpéyá kí n dẹ̀ wọ́n lọ́wọ́, bóyá kí n dẹ̀ ṣe fún ìníwá jẹ́jọ́ tó ṣe pé kò dára rárá. Kẹ́ fi partner pẹ̀lú ẹnikẹ́ni àbí kẹ́ fi ní lágbájá máa bá mi mójútó business mi, ó ṣeéṣe kí wọ́n balẹ̀ jẹ́ dáadáa lọ́jọ́ tí tòní o. Wọ́n lè balẹ̀ jẹ́, wọ́n lè ba business yín jẹ́ lọ́jọ́ tòní. Ẹ mójútó nǹkan yín fúnra yín ló dára lénìí. Ní pàtàkì jùlọ ẹ rí dájú pé àyíká yín wà ní mọ́tótó, inú ilé yín wà ní mọ́tótó, ibiṣẹ́ yín náà wà ní mọ́tótó. Èyí máa lè jẹ́ kí àwọn nǹkan tó jẹ mọ́ negativity kó jìnnà síbẹ̀ rere, kí nǹkan rere kó lè ṣẹlẹ̀. Torí ire lójú owó rí, ire ló yẹ kẹ́ rí dáadáa lọ́jọ́ tí tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín nìkan ló lè rí bákan. Ọ̀rọ̀ owó lè bí fàǹfà láàrin yín, anything sì lè cause issue láàrin yín. Wọ́n lè bí kí ẹ fẹ́ lose opportunity, kódà wọ́n lè distract yín lọ́jọ́ sí tòní láti má jẹ́ kí àwọn nǹkan míì kí ó sẹ́ẹ̀tì dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n rere ó máa wọlé fún yín lénìí tẹ́ bá ráyè lọ síbi iṣẹ́ dáadáa. Bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kìrú Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀rọ̀ sísọ láàrin àtàwọn tó gbàgbà yín ká ó máa já gere dáadáa. Ìbáṣepọ̀ yín àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò yín á dùn alárinrin. Ó ṣeéṣe kó ní nǹkan kan tí ẹ fẹ́ jọ ṣe papọ̀ lọ́jọ́ tí tòní, tí nǹkan náà sì máa jẹ́ nǹkan tó ṣe é pá ràn yín lọ́wọ́ dáadáa. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín tó ṣe pé obì tẹ́ bá rìn sí ẹ máa rí dùnnú, ẹ sì máa ráyọ̀ ni. Kò ní sí wàhálà, kò ní sí dààmú rárá lọ́jọ́ tí tòní. Ẹ sì lè fetí gbọ́ àwọn information kankan tó ṣe é pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ máa access information lọ́wọ́ rọrùn lọ́jọ́ tòní tó ṣe é pé kò ní nira fún yín láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé àwọn kankan tún máa wọlé sí yín lọ́pọ̀lọpọ̀ inspiration tó ṣe pé inspiration yìí tẹ́ bá lò lọ́nà tó máa gbà wọ́n yín lọ́wọ́, èyí máa ràn yín lọ́wọ́ dáadáa tó ṣe é pé á dàbí ìgbà pé information yẹn á unlock àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín. Ọjọ́ yìí sì jọjọ́ tó ṣe é pé ẹ ní láti rí dájú pé ẹ fẹ́nu polówó ọjà yín, bẹ́ẹ̀ sì ní láti rí dájú pé ẹ fẹ́nu béèrè nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́wọ́ ẹni tẹ́ bá mọ̀ pé ó lè ṣe fún yín tàbí lọ́wọ́ ẹlẹ́dàá yín. Ènìyàn á lọ bó ṣe kó lọ, torí ẹ máa lẹ́ràn fẹ́ dáadáa lénìí. Wọ́n yàn nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí, wọ́n yàn máa nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe ń ṣe sí lọ́jọ́ tòní. Ẹ wá kí sára gbogbo secret yín kọ́ni kẹ́ sọ jáde, ẹ pa secret mọ́ dáadáa, kẹ́ mọ̀ dájú pé secret is power, kẹ́ ké sára. Ènìyàn á lọ bó ṣe kó lọ fún yín tẹ́ bá fẹnu ṣe lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10:15 láàárọ̀ sí aago 11:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.